Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kú ojúmọ́, sálàáfíà ni. Ọlọ́run ò ní fi wálẹ̀. Àánú Ọlọ́run máa bá wa gbé. A ti lọ sí ọ̀dọ̀ Alhaji Hassan ìyẹn Ogogo. A ti lọ síbẹ̀ lánàá. So àárọ̀ àná ni a prepare láti lọ gbé àwọn herbs yẹn fún Alhaji Taiwo Hassan Ogogo. Ìyẹn ní hospital tí Ọlọ́run kádà kí wọ́n wà ní ìlú Èkó. Bó tiẹ̀ já sí pé a padà prepare another herbs mẹ́ta la padà gbé lọ. Yàtọ̀ sí 5 litres keg yẹn, a padà sí another 2.5 litres tó jẹ́ àgbo cancer pẹ̀lú ike kékeré mi. Oríṣi herbs mẹ́ta òun ni a gbé lọ fún wọn ní àná. So ìgbà tá a dẹ́kọ̀, àwọn èèyàn abáwọn èèyàn rẹpẹtẹ níbẹ̀ tí wọ́n wá pàdé wa. Mo fi àsìkò yìí kí Alhaji wa Al-Atik, Alhaji wa Motiunla Al-Atik. Àwọn ni wọ́n lọ́lọ́run bá lò ní sábàbí tí a fi rí àwọn èèyàn wọn contact tá a fi jọ ríra lẹ́yìn àná. So a ríra lánàá, bó tiẹ̀ já sí pé ríra wa pé àwọn hospital tó bá ti jẹ́ pé standard hospital kàn lè wọlé síbẹ̀ ní a ò wọn àdẹ̀ lè jẹ́ wọn àlè allow ká gbé recipe wọlé ìyẹn àgbo. Ṣùgbọ́n Alhaji Shina Ogogo, Mr. Shina Ogogo, àwọn ni wọ́n dúró pẹ̀lú wọn. Àwọn náà dẹ̀ jáde sí wa, àwọn la deliver herbs yẹn fún. Ṣùgbọ́n torí pé herbs yẹn tóbi, wọ́n ní wọn lè allow ká gbé wọlé torí hospital yẹn very standard hospital kán dẹ̀ ní protocol. So àwọn tán tẹ̀lé mi lọ, tá a jọ lọ láti ilé lánàá, we are 5 in numbers. Àwọn 4 ni wọ́n tẹ̀lé mi lọ tá a jọ gbéra láti ilé. So ìgbà tá a débẹ̀, èmi nìkan, so driver mi pẹ̀lú ọmọ kéwù mi kan àti PA mi, so máyì mi la fi jẹ́ 4. So ẹni tó mú wa débẹ̀, so bẹ́gà, torí mi ò mọ̀ bẹ̀, bẹ́gà lẹ́ni ẹ ti wá pàdé wa. So ìgbà tá a ṣáà débẹ̀ lánàá, recipe tí mo gbé lọ́wọ́, ìyẹn àgbo tí a fẹ́ deliver fún wọn, wọ́n ló tóbi pé wọ́n ní gbà. Ìgbà tá a dé reception lóòótọ́, torí pé security bẹ̀ yẹn tight gan, hospital yẹn security bẹ̀ tight. Mi ò dìídì fẹ́ dákọ̀ hospital yẹn ni káwọn èèyàn mọ́ bá lọ máa constitute nuisance níbẹ̀. So mi ò fẹ́ dákọ̀ hospital. So security bẹ̀ tight gan, o ò lè wọlé anyhow. Ẹni tí wọn bá fún l'appointment, ẹ̀ẹ́dẹ̀ lè pọ̀pọ̀ yẹ̀yẹ̀ kẹ́ wá gẹ́gẹ́ bíi 4 5 ẹ̀ wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kẹ́lẹ́ fẹ́ lọ kíyàn lọ hospital bọ́n sí máa ń ṣe ní àwọn public hospital ara o. So kí la wá fẹ́ sí pẹ̀lú àgbo yìí? A ní láti deliver ẹ̀ fún wọn. Tí n bá dẹ̀ máa deliver àgbo fún yàn, mo ní láti kọ́kọ́ mu níbẹ̀ lójú ẹni yẹn kí n tó deliver àgbo, kí wọ́n lè mọ̀ pé àgbo tí mo gbé lọ́wọ́ tí mo fẹ́ fún ẹni ẹlẹ́ni mu ọjẹ́ níhù, nǹkan kan mi ò sì ń bẹ̀ ju àgbo lọ. Gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. Ní táwọn bàbá wa bá fẹ́ fún yàn lò nílẹ̀ Yorùbá, wọ́n á lò ń bẹ̀ lójú. Tó bá jẹ́ kódà kó jẹ́ ẹbu, kó jẹ́ àgànmu, àwọn bàbá wa máa bu díẹ̀ ń bẹ̀, wọ́n á bù sẹ́nu lójú ẹni tán fẹ́ fún lò. Báwọn bàbá wa ṣe máa ń ṣe nìyẹn. Tó bá jágbo, àwọn ni wọ́n á kọ́kọ́ bù ń bẹ̀ tí wọ́n á mú kán tó gbé fún ẹni tí wọ́n fẹ́ fún ní àgbo yẹn lò. So torí pé mo fẹ́ gbé àgbo yẹn ránṣẹ́ ni kò sáyè fún mi.
àwọn tí mo fẹ́ ṣe pọ̀ kò sáyè fún mi rárá, mo fẹ́ gbé ránṣẹ́ ni, ṣùgbọ́n látara ìmọ̀ràn lọ́tún lósì pé n tí èèyàn jẹ látòṣogbo because Òṣogbo lèmi wà, kí n tó sẹ́ndì àgbo láti Òṣogbo lọ sékòó, kò sí tí ò ti lè ṣẹlẹ̀ sí àgbo yẹn lójú ọ̀nà kó tó dékòó, kọ́lọ́ mọ́ mu wa. Ntẹ́ni ẹlẹ́ni so àìsàn kan àánú la fẹ́ ṣe, ọlọ́mọdé aṣorí sí. So oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n pè mí pé aláàjì ẹ gbé àgbo yìí lọ fúnra yín ni, ẹ gbé lọ fúnra yín ni, ẹ sí orí yẹn láti tán. Lọ́jọ́ kéde mi náà decide, so mo ní láti ra epo 100,000 naira sínú ọkọ̀. Tí n bá fẹ́ lọ sí Èkó pẹ̀lú Highlander, epo 100,000 naira ni màá lò. Mi ń dẹ̀ béèrè owó lọ́wọ́ ẹnì kankan, owó tá a fi ṣe àgbo mi ń béèrè lọ́wọ́ ẹnì kankan, owó mọ́tò, owó transportation mi ń béèrè lọ́wọ́ ẹnì kankan. So àwa náà ń ṣe léyìí torí ọjọ́ àti sàn titi wa náà ni, àti torí ọjọ́ ọ̀la titi wa náà, torí pé ẹni títí ẹ̀ délé ní la rí, àmọ́ tí ẹni tó máa kàn lọ́la, kọ́lọ́ má jẹ́ kí aburú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. So mo drépo sínú ọkọ̀, mo gbéra, mo tẹná dẹ́kọ̀ because Èkó ni ibi tí aláàjì wà. So gbàtà dẹ̀ débẹ̀ tán ní àlè gbé àgbo wọlé pẹ̀lú àwọn èèyàn wọn tí wọ́n wá mú wa tá a jẹ oríra. So wọ́n ní wọn àlè gbà, àwọn àní gbà pé torí pé 5 litres kan 2.5 litre kan pẹ̀lú powder tó wà nínú bọ́tù kan àti omi àdúrà tá a fi sẹ́msẹ́m sí ẹyọ kan bá a ṣe páàkì ẹ̀ nìyẹn. So ó tóbi, wọ́n ní wọn ní allow because it's not just hospital, not just an ordinary hospital, very big and gigantic hospital tó tóbi ni, tó dẹ̀ jẹ́ tán ní security, tán dẹ̀ ní equipment nínú Èkó. So báwo la ṣe wá fẹ́ ṣe? A wá ṣẹ́ gbogbo àwọn àgbo yẹn díẹ̀díẹ̀ sínú bottle water, a wá gbé sápò, mo kó sápò, a ṣẹ́ díẹ̀díẹ̀ nínú àwọn àgbo yẹn, a ṣẹ́ díẹ̀ nínú 5 litres, mo ṣẹ́ sínú bottle, a ṣẹ́ díẹ̀, àwọn níṣojú àwọn èèyàn wọn náà la ṣe ń ṣe o, a ṣẹ́ díẹ̀díẹ̀ nínú àwọn àgbo yẹn, mo wá gbé sápò. So èèyàn kan wá lead mi lọ sí inú ward tí wọ́n wà, kódà ká tó débẹ̀ kí ẹnu ọ̀nà báyìí wọ́n fún mi ní tag tí mo gbọ́dọ̀ fi sáyà ká tó lè allow mi láti lè wọlé sí ọ̀dọ̀ wọn. So gbàtà dẹ̀ dọ́dọ̀ wọn, subhanallah, téèyàn bá jorí ahun pẹ̀lú condition tí aláàjì wa Taiwo Ogogo wà, àdúrà ni wọ́n nídìí o, ẹjẹ́ àfàdúrà. Àgbo tá a gbé lọ fún wọn, a gbìyànjú ajé ni o, a gbìyànjú ẹ̀mí ni o, because stage 4 cancer. Àwa náà a máa ti ń jẹ́ cancer o, mo ń ṣe course mi lọ́wọ́ lẹ́kọ̀ọ́ presently. Kódà àdúgbò tí wọ́n wà yẹn, àdúgbò yẹn ni mo ti ń ṣe course, traditional medicine course. Àdúgbò tí lọ́jẹ́ kí n tètè mọ̀ bẹ̀, bá a ṣe sọ pé àdúgbò báyìí, sáìdì ibi tí mo ti ń ṣe course rẹ̀ under Lagos state government. So because I wanted to have my license, mo fẹ́ gba license, and by God's grace, by ending of this month ni màá gba license mi from Lagos state government, because àdúgbò yẹn gangan ni mo ti ń ṣe course, the traditional medicine course. So ó jẹ́ kí n mọ hospital yẹn, because hospital yẹn ò jìnnà sí ibi tí mo ti ń ṣe traditional medicine course. So I know what stage cancer entails. Stage 4 cancer. A fẹ́ gbìyànjú ní o, gbogbo ọmọ Nàìjíríà. A fẹ́ gbìyànjú ní o, ìgbìyànjú la fẹ́ ṣe o. Ṣé mọ̀ pé kò sí bí àìsàn tí ń ṣe èèyàn ṣe lè lágbára tó, a máa gbìyànjú náà ni. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹni tó gbé lọ sínú hospital kọ́ ló ń bọ̀ láàyè o. Bí àwọn hospital ṣe dára wọn lójú tí wọ́n believe pé herbal medicine wà tó lè tọ́jú. Síbẹ̀síbẹ̀ àwọn àìsàn kan ń bẹ tó yẹ pé tán bá dá padà sílé tán ní ẹ lọ fẹsẹ̀ ilé tọ̀, àwa là ń jẹ́sẹ̀ ilé, ọ̀dọ̀ wa náà ń gbé bọ̀. Àwọn àìsàn kan ń bẹ tó yẹ pé ńgbà tán bá kọ́ lọ hospital, àwa tá a jẹ́ traditional medicine traditionalist, àwa la máa ń tẹ́wọ́ gbà. Nínú àánú Ọlọ́run nígbà míì, Ọlọ́run máa ń lò wá sábàbí. Ọlọ́run á máa lò wá sábàbí nínú àánú Ọlọ́run ni o, nínú mímọ̀ ṣe Ọlọ́run. Torí pé àwọn àìsàn kan ń bẹ, kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti lè fọwọ́ gbáyà pé dandan ó gbọ́dọ̀ lọ. Dandan, ṣùgbọ́n we have to give that particular disease a trial. Èyí máa ń fún nǹkan ní trial ni. Because
likuli dáhì dáwà gbogbo àìsàn pátá lólógùn. Ṣùgbọ́n nígbà tí àìsàn bá ṣẹ̀ṣẹ̀ wọlé sára nìyẹn, ẹ jẹ́ a sọ fáàkì fúnra wa. Táìsàn bá ṣẹ̀ṣẹ̀ wọlé sára, tẹ́ ẹ bá tètè lo oògùn rẹ̀ sí, àìsàn yẹn ó rọrùn láti tètè kúrò nínú ara. Ṣùgbọ́n táìsàn bá ti spread, tó bá ti pọ̀ kọjá n tí agbára lè gbé, èèyàn máa fún un ní trial ni. Trial la fẹ́ fún un pẹ̀lú, tó bá jẹ́ pé early stage ni, màá fi ọwọ́ gbáyà, ọwọ́ mẹ́wàá gbáyà. The only reason tí mo sọ pé mi ní gbowó ni pé a fẹ́ fún un ní trial ni. Àìsàn tí n bá ti rí pé ó ti wà deteriorate, ó ti wà complicated, mi ò kì í fẹ́ gbowó lórí irú àìsàn bẹ́ẹ̀. Màá fowó ara mi ṣiṣẹ́ fún àìsàn. Nǹkan ẹyọ kan tí ó jẹ́ kí n gbowó lórí ọ̀rọ̀ àìsàn wọn nìyẹn. Torí pé mi ò ní fẹ́, torí pé mi gangan náà mọ̀ pé stage 4 cancer no be wàsá. Trial ni. A fẹ́ fún un ní trial. Nínú àánú Ọlọ́run lè lò ní sábàbí. Látẹ̀kínátù mi rahmatillahi, èèyàn kan ò kì í jákàn níbi òkè Ọlọ́run. Kò sì sí tọ́lọ́run ọba ò lè ṣe. Tọ́lọ́run ọba ò lè ṣe nǹkan kan. Èèyàn ò nígbàgbọ́ ni o. Téèyàn bá nígbàgbọ́ dáadáa, tọ́lọ́run lè ṣe kọjá òkú ọlọ́jọ́ pípé. Ọlọ́run ọba tí ń jí òkú. So kí wá ni, so mo dé inú wọ́ọ̀dù tí Alhaji wa Taiwo Hassan wà, àríra. The first thing tí mo kọ́kọ́ ṣe ni pé mo ṣàdúrà fún wọn. Bí mo ti kọ́kọ́ rí wọn, because omi fẹ́ jábọ́ lójú mi. Bí mo ṣe rí wọn, wàláhì omi fẹ́ jábọ́ lójú mi pé Alhaji Taiwo Hassan, àwọn náà wà nírú condition báyìí. Subhanallah jalla man la yamut. Dead alive. Stage 4 cancer is dead alive. Ẹni tí ó bá mọ̀ tán pé stage 4 cancer is dead alive. Bí ẹni tí wọ́n ti sọ fún pé kò ní àní lẹ́yìn káwọn family ọmọ múnú rẹ̀ dùn, kó dẹ̀ máa retí ọjọ́ tí ọlọ́jọ́ máa dé. That is stage 4 cancer. Condition wọn ó critical níwọ̀nba o. Mi ní sọ́jú báyẹn lọ o. Condition wọn critical níwọ̀nba. Àdúà Alhaji wa Taiwo Hassan, wọ́n nílò àdúà gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá. Alhaji wa Taiwo Hassan Ogogo, wọ́n nílò àdúà gbogbo ọmọ Nàìjíríà. Yàtọ̀ sí pé a lọ deliver recipe fún wọn tí wọ́n máa lò. Ẹ dákun, ẹ má jẹ́ àdákẹ́ láti máa fi àdúà ràn wọ́n lọ́wọ́. Ẹ má jẹ́ àdákẹ́, because sẹ́rí àwọn nǹkan kan kó tó di pé mi lọ gbé àgbo fún wọn. Tó bá jẹ́ pé ilé alágbo kan ni Alhaji Taiwo Hassan wà ni wọ́n kọ́kọ́ lọ, tí condition wọn fi wá kó tó critical tó bá yẹn. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ ọrú wa ìná kọ́kọ́ wà, kí condition wọn tó rí báyẹn, kí ni gbogbo ọmọ aráyé máa wí? Ní tí wọ́n máa sọ ní pé ilé alágbo tán gbé lọ ní, ọ̀dọ̀ alágbo tán gbé lọ ní, egbòogi tí ń lò ní, àgbo tí ń lò ní, ìtọ́mọ aráyé ó máa sọnù. Ṣùgbọ́n sẹ́wọ̀n pé kí ìsàgbò ni wọ́n fi bẹ̀rẹ̀ fún wọn. Chemotherapy ni wọ́n fi bẹ̀rẹ̀ fún Alhaji Taiwo Hassan o. Hospital náà fi bẹ̀rẹ̀ o. Lẹ́ẹ̀fì máa mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba alágbára. Gbogbo ẹ̀ tẹ́ ẹ máa condemn traditional medicine, ẹ máa làgbo, ẹ máa léwé, àyèmáyé tó wà lọ hospital táwa ti treat. Mo fi àlùkùránì búra, èèyàn kan ní abroad, Alhaji ni, mi ń fẹ́ dárúkọ ẹni yẹn because ẹni yẹn náà máa ń gbọ́ mi dáadáa. Wọ́n ti sọ fún ẹni yẹn lọ hospital ní US lẹ́ni yẹn wà. Wọ́n ti sọ fún Alhaji pé kidney rẹ̀ wọ́n ti fún lọ́jọ́ tó máa kú. Wọ́n ti fún Alhaji ní lọ́jọ́ tó máa kú. Alhaji dẹ̀ pè mí pẹ̀lú ìpayà pé kí n dákun, àti Nàìjíríà ni mo ti bá ṣe kidney problem. Wọ́n ti fún Alhaji ní ọjọ́ tó máa kú. Kidney problem Alhaji yẹ lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ lẹ́yìn ìgbà tèmi gangan kọ́kọ́ lo oògùn, torí oògùn kidney tí mo máa ń ṣe fún yàn, èmi ni mo kọ́kọ́ ní kidney problem. Mo ní kidney issue. Ọlọ́run dẹ̀ lò fún mi ní sábàbí. Àgbà yẹn lẹ́yìn rẹ̀ Alhaji yẹn ni ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe kidney fún. Mi tí ẹ̀ tí ì ṣe fún Don Richard. Wọ́n ti fún Alhaji ní ọjọ́ tálàjì máa kú. Alhaji dẹ̀ pè mí, mo dẹ̀ bá wọn ṣe àgọmọ kidney yẹn, mo dẹ̀ bá wọn ṣe adẹ̀ra omi àgbọn 5 litres. Mo lómi àgbọn 5 litres yìí àti gbé láti Nàìjíríà yóò wọ́n jù.
aláàjì ní òun wọ́n sanwó ẹ̀. Owó tá a fi sẹ́ǹdì oògùn omi àgbọn àti àgbọmọkíní yẹn ó ju owó tá a fi ṣe lọ. Almost 420 something thousand ni mo fi sẹ́ǹdì omi àgbọn 5 litres ní DHL àti àgbọmọkíní. Aláàjì ń bẹ láyé lẹ́ni o, aláàjì tán ti fún lọ́jọ́ tán ti ìjọ next kéde tí wọ́n fún aláàjì appointment àfa aláàjì tán wọ́n rí you are still alive wọ́n ní tóyìnbó yẹn kọ́kọ́ sọ nìyẹn pé kí ni tó ń lò. Aláàjì ń bẹ láyé lẹ́ni o, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́. So mo ń sọ ilé yìí láti pé gbogbo agbára Ọlọ́run ló ní, gbogbo agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run. A gbọ́dọ̀ jákàn nípa pé bóyá stage 4 cancer so kò sí tọ́lọ́run ọba ò lè ṣe. Reason nìyẹn táwa náà fi ká fún un ní trial. At least ẹni tó síìkì tọ́dẹ̀ tí hospital sọ pé tán ti sọ pé 50-50 ní àsáni máa wò níran, yóò sáni tí ó máa lò, yóò sáni tí ó máa lò. Àbí tó bá ti sọ fún yàn pé 50-50 ní nǹkan ẹni fún ní nǹkan kan mọ́. Kódà àwọn òyìnbó gọ́ọ̀mọ̀ àtògùn máa fún ní drug, yóò tún lóògùn òyìnbó tá máa fún un lò títí tẹ́ni yóò fi padìdé. So definitely àwọn náà tá jẹ́ traditionalist yìí tá a bá láwọn nǹkan tá a lè fi support ẹni yẹn traditionally kò sí tó ní ká má ṣe náà ó ká lọ gbé fún wọn ká tó máa fi yẹn náà kan tán bá lò fún wọn. Reason nìyẹn táwa náà fi wò pé ká fún un ní trial káwa náà ó ṣe àwọn nǹkan. So tó bá jẹ́ pé bí stage 1 stage 2 ló wà ní màá fọwọ́ gbáyà pé pẹ̀lú àṣẹ Ọlọ́run traditional medicine ti tiwa tá a fi ń tọ́jú cancer á gbìyànjú á bá wọn ṣe, ṣùgbọ́n màá gbowó torí mo nígbàgbọ́ nínú rẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run máa ń lò sábàbí dáadáa. Ṣùgbọ́n tó bá ti anything tí n bá ti di pé ó ti wà complicated mi ò kì í fẹ́ gbowó lórí ẹ̀ torí pé mi ò ní like situation tó yẹ pé ẹni yẹn ó lò nǹkan yẹn ò padà ní fẹ́ work tí wọ́n á wá máa wò pé n tó gbé fún wa kò kúkú ṣiṣẹ́. Àwọn òdẹ ní sọ pé condition yẹn ti critical kọjá ní téèyàn lè sọ pé ó fẹ́ dáwọ́ lé lọ. So reason nìyẹn èyí tó bá ti wà ní 50-50 mo máa ń fowó ara mi ṣiṣẹ́ lórí ẹ̀ ni, máa fowó owó ara mi ni máa fi ṣiṣẹ́ mi ò kì í béèrè. Ọmọ kékeré kan náà wọ́n gbé wá tó ní cancer of the bone but ó ti wà critical. Ọmọ kékeré ni ọmọ yòójó ọmọ 13 years lọ. Àwọn parents ẹ̀ wá lélo ní máa gbà mo ní ká má wọrí máa sí fún wọn lọ́fẹ̀ẹ́ because mo mọ̀ pé ó ti under deterioration ní nǹkan yẹn wà. Ẹni tí èmi ò kì í like máa dákún nígbà ẹni tí mo ti rí pé mo ti mọ̀ pé ó ti wà náà wà lọ́rẹ̀ẹ́dì kí n tó wá dákún wà láàrẹ̀ kí n tó wá ní kó lọ mú almost 400,000 naira wá 320,000 mo tún dákún wà láàrẹ̀ ní nàá. Mi ò kì í fẹ́ látún ti dákún wà léèyàn ẹni tí mo ti mọ̀ pé kí n tó wá gbàdúrà owó yẹn kékeré yọ wá má padà ṣiṣẹ́ fọmọ tí mo dẹ̀ mọ̀ pé 50-50 nìkan yẹn wà èmi ṣe reason yẹn tí mo fi máa ń ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ torí ẹ̀ ló jẹ́ kí n gbé kíní yẹn lọ lọ́fẹ̀ẹ́ fún Alhaji Taiwo Hassan. So gba tí mo ṣàdúrà fún wọn tán nínú wọ́ọ̀dù tí wọ́n wà so mo dẹ̀ àwọn apps tí mo gbé lọ fún wọn tí mo ní mo gbé sápò yẹn mo gbé lẹ́yọ kọ̀ọ̀kan mo ṣe sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ lójú wọn lẹ́yọ kọ̀ọ̀kan mo bẹ̀rẹ̀ sí ní ṣe sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ pé eléyìí àkótẹ́ máa lu lílé àkótẹ́ máa lu lílé so lẹ́yọ kọ̀ọ̀kan ni mo mú lójú wọn. So n tí mo gbé wá n tó jẹ níhù ni o n tí mo gbé fún lọ fún n tó jẹ níhù ni mo dẹ̀ gbà ládùúrà pé àwọn apps tá a kó lọ kọ́lọ́ jẹ́ kán rí lò fún wọn because ọ̀tọ̀ ni kán gbé kí ẹjẹ́ á máa àdúrà Alhaji wa Taiwo Hassan Ogogo wọ́n ní ìdí àdúrà gbogbo ọmọ Nàìjíríà ẹ dákun wọ́n ní ìdí àdúrà ọmọ Nàìjíríà wọ́n ní ìdí àdúrà gbogbo ọmọ Nàìjíríà gan torí n tá a gbé lọ kọ́lọ́ jẹ́ lè lò ó kọ́lọ́ jẹ́ rí lò fún wọn kọ́lọ́ jẹ́ rí lò fún wọn ó ní rísìn tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ o kọ́lọ́ jẹ́ kán rí lò fún wọn torí pé kò sí okun láti lè jẹun kò sí okun láti lè lo nǹkan kọ́lọ́ jẹ́ kán rí lò fún wọn. Ọ̀tọ̀ ni kéèyàn ò kí àwọn ẹ mọ̀ gbogbo nǹkan téèyàn ń lò yìí náà ló ní the strength láti lò ẹ mọ̀ ṣe tára bá ti ń ṣàìsàn ẹnu máa kọ oúnjẹ kódà ẹnu máa kọ omi mímu
ẹnu máa tára bá ti ń ṣàìsàn ẹnu máa kọ omi mímu ẹnu máa kọ oúnjẹ. A ṣàdúrà fún wọn a dẹ̀ bẹ́lọ́n fún wọn. Semsem water tí mo tó jẹ́ number 1 Semsem water mo kọ́ mọ níbẹ̀ lánàá torí mo gbé Semsem water lọ́wọ́ tá a ṣe rúkìá sí nínú tá a ti ṣàdúrà sí mo kọ́ mọ òmùdó oníkan kọ́ mọ fún wọn lò. Lẹ́yìn rẹ̀ àgbo tó wà nínú 5 litres yẹn kan fún wọn lò. So láàárọ̀ àti lálẹ́ so kí Ọlọ́run ọba kó bá wa lò ní sábàbí, kọ́lọ́run dákun bá wa fún wọn ní àlàáfíà, kọ́lọ́run dákun jẹ́ kẹ́mi wọn ó gùn, kọ́lọ́run dákun má jẹ́ kí wọ́n kánjú kú, kọ́lọ́run má jẹ́ kí wọ́n kánjú kú. Ẹ̀mí gígùn àlàáfíà ara Alhaji wa Taiwo Hassan Ogogo, Ọlọ́run dákun ẹ̀mí gígùn àti àlàáfíà ara Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn o, Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn o, Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn. Wọ́n nílò àdúrà gbogbo ọmọ Nàìjíríà stage 4 cancer. Mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi rọ gbogbo àwa tí nírú challenges ni ẹ dákun ẹ jẹ́ á máa ṣàyẹ̀wò bí òjúlẹ̀ kan once in a 6 months or once in a year inú ẹ̀ẹ̀kan lọ́dún tàbí lẹ́ẹ̀kan lóṣù mẹ́fà ẹ jẹ́ á máa ṣàyẹ̀wò ara wa, ẹ jẹ́ á máa ṣàyẹ̀wò ara wa o, torí pé ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń bẹ nínú ara tọ́pọ̀lọpọ̀ ò notice tí ọ̀dẹ̀ mọ̀. Ẹ jẹ́ á máa ṣàyẹ̀wò ara wa. Èmi tẹ́ ẹ rí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àgbo kánsà ń bẹ nínú ilé mi o. Ẹ wò ó ní yìí àgbo kánsà rí lọ́ọ̀kan yìí ẹ jẹ́ n fi hàn yín. Àgbo kánsà ní lọ́ọ̀kan yìí. Ẹ wo kẹ́ẹ̀gì ọ̀kan yẹn 5 litre kẹ́ẹ̀gì tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn àgbo kánsà tí mo gbé lọ fún Alhaji Ogogo ló wà nínú rẹ̀ tí mo máa ń mu láàárọ̀ lálẹ́ mo mú dé stage yẹn ni ẹ jẹ́ n fi hàn kódà ó ṣeé ṣe kó kù ńbẹ̀ gan, ó ṣeé ṣe kó kù ńbẹ̀. So àgbo kánsà nìyẹn, àgbo kánsà. So òun lè mo ṣe máa ń mú àràárọ̀ ni mo máa ń mú. Ẹ máa ṣàyẹ̀wò ara má jẹ́ ó jẹ́ pé ìgbà tó bá tó sick ni wà tó máa lo oògùn. Àgbo kánsà lélẹ́yìí tí mo ṣe sínú ilé kò kí ń bàjẹ́, àgbo kánsà yìí kò kí ń bàjẹ́. Ìwọ náà lè ṣe sínú ilé tí wàá máa lò ó, pàápàá jùlọ ìwọ tó bá ti rí traces sí pé nínú lineage yín nínú bóyá mọ́mí ẹ tàbí bàbá rẹ ti ní kánsà rí, máa lo nǹkan kánsà o, má dúró dìgbà tó bá tó mú ẹ o, because genetics factor ń bẹ o. Ìwọ tó bá ti notice pé bóyá àìsàn kan ló pa bàbá tàbí màmá rẹ, ìwọ tó bá ti notice pé bóyá diabetes ló pa bàbá tàbí màmá rẹ, máa múra kí wọn náà má bàa ní diabetes because ó ti wà nínú ìran yín nìyẹn, ó ti wà nínú ẹ̀jẹ̀ àwọn parents yẹn nìyẹn. Ìwọ tó bá jẹ́ pé bóyá cancer ló pa ìkànnù bàbá àti màmá rẹ, múra kó má bàa jẹ́ pé ìwọ náà máa padà ní àìsàn yẹn lọ́jọ́ iwájú. Àwọn nǹkan tó bá lè máa lò tí wàá fi máa lé tracy àwọn nǹkan yẹn lọ wàá máa lò. Ìwọ tó bá jẹ́ pé àìsàn kan ló pa bàbá tàbí màmá rẹ, tó wá tiẹ̀ múra lórí àìsàn tó bá jí pa bàbá èèyàn tàbí màmá èèyàn, irú àìsàn yẹn ó ṣeé ṣe kí irú àìsàn yẹn ó padà mú yẹn o. Ẹni tó bá jẹ́ pé BP yìí máa ń da àwọn òbí ẹ̀ láàmú bóyá ìyá ni tàbí bàbá, òun náà lè padà ní BP yẹn o, torí pé egbò á máa tọ̀ràn. Tí àìsàn kan bá ti mú pẹ́rẹ́ǹtì èèyàn, ìwọ tó jẹ́ ọmọ fún wọn o ní láti múra dáadáa lórí àìsàn tó mú wọn yẹn kí wọn náà má bàa ní. Tí wọn náà bá ti ń dé stage tàn dé yẹn, ó ṣeé ṣe kí wọn náà ní irú àìsàn yẹn o, torí pé ẹ̀jẹ̀ ni, inú ẹ̀jẹ̀ ló wà. So tẹ́ bá ti notice pé àìsàn kan ń ṣe àwọn pẹ́rẹ́ǹtì yín, ìwọ ọmọ tètè lọ múra lórí àìsàn yẹn. Gbogbo àwọn nǹkan tó lè máa lò tí àìsàn yẹn ò fi ní sí ẹ́ wàá tètè máa lò ó. Wọ́n ní àtòkèrè báyìí
lo lójú jíjìn tí máa ń mú ẹkún sun. So environmental factor sì máa ń fà á. Àìsàn yẹn lè má ṣe òbí èèyàn, ó lè má ṣe ìyá, kó má ṣe bàbá, ṣùgbọ́n àdúgbò téèyàn ń gbé ó lè fà environmental factors, a máa fà á káìsàn tí ó ṣe bàbá àti ìyá kó dìdí ṣe yàn tó bá dẹ̀ ti ṣe é, ó ti wà nú ẹ̀jẹ̀ nìyẹn. Àmọ́ téèyàn bá bí, ó ṣe é ṣe káwọn náà máa ní àìsàn yẹn. Mo ti rí ẹni tó jẹ́ pé àwọn òbí wọn máa ń ní BP táwọn ọmọ náà dẹ̀ ti ní. Mo ti rí ẹni tó jẹ́ pé àwọn òbí wọn máa ń ní diabetes táwọn ọmọ náà dẹ̀ ti ní. Àwọn ọmọ náà ti ní. Kódà mo ti rí ẹni tó jẹ́ pé cancer ló pa màmá rẹ̀ tọmọ náà dẹ̀ tó ti ní lumps nínú ọyàn. So a ní láti múra dáadáa kọ́lọ́run bá kó má fi àìsàn sí wa. Alhaji wa Taiwo Hassan Ogogo ọmọ akúlódò, Ọlọ́run dákun jẹ́ kẹ́mi wọn gùn o. Àgbo kánsà rè mo ṣe sílé. Àìmọye àwọn àgúnmu bẹnu ilé mi tí mo máa ń lò láràárọ̀. Àgúnmu rè ẹ o. Àgúnmu rè tí mo kónú yàrá ní. Ẹ wò omi àgbọn rè. So tí mo fi máa ń lo àwọn àgúnmu kọ̀ọ̀kan. Àgúnmu kidney ni mo máa ń fún mi àgbọn yìí lò. Àgúnmu kidney. Ọlọ́run má jẹ́ àní kidney problem. So àwọn herbs tí mo rà láti China lélẹ́yìí. Àwọn herbs tí mo rà bọ̀ láti China òun lè ń wò lọ́wọ́ mi yìí. Àti China ni mo ti rà bọ̀. Ẹni tí mo kó sínú yàrá. Èmi náà ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Mo ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. So kọ́lọ́run má fi àìsàn sí wa. Kó má jẹ́ kí a sí àìsàn. Alhaji wa Taiwo Hassan Ogogo, Ọlọ́run dákun bá wa fún wọn ní àlàáfíà. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. So ẹni stroke bá ti ṣe àwọn òbí ẹ̀ rí kó náà múra kó má bàa ní stroke lọ́jọ́ iwájú. So Ọlọ́run bá ò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀. Mi ò kì í sábà fi nọ́mbà sílẹ̀. So nọ́mbà tí mo pè lórí títí Alhaji wa Taiwo Hassan Ogogo gan, àwọn èèyàn ti fẹ́ fóònù méjì fẹ́ fàya, mẹ́sẹ̀jì ti pọ̀ jù lórí ẹ̀. So ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà a sì padà fi nọ́mbà sílẹ̀ náà ni, torí àwọn èèyàn nídìí ìkúnlọ́wọ́ wa. Àwa náà gẹ́gẹ́ báwa náà ti nídìí help àwọn èèyàn. A dẹ̀ mọ̀, so intẹ́nìkan ò ní, intẹ́nìkan ní ẹnìkan ò ní, intáwà ní ẹlòmíì lè mọ́ ní, intẹ́lòmíì náà ní àwa náà ò ní. So máa pín nọ́mbà mi, ẹni tó bá fẹ́ reach out sí wa bóyá lórí àwọn àìsàn kan sí kejì fún ìmọ̀ràn. Kódà intẹ́lòmíì lè ṣe, a lè kọ pé kó lọ ṣe lè báyìí kó máa lò ó. Kì í ṣe dandan kẹ́ ẹ gbé ra yín wá sọ́dọ̀ wa. Kì í ṣe dandan. So kọ́lọ́run bá wọn má fi àìsàn sí wa. But prevention is better than cure. Àìsàn tó bá ti di pé ẹ̀dẹ̀jẹ̀ ká máa ṣàyẹ̀wò, tó bá ti notice àwọn nǹkan kan láì dá nínú ara rẹ̀, tètè lọ ṣàyẹ̀wò. Ẹ má jẹ́ àmọ́ assumption máa ń pààyàn ní. Ẹ má jẹ́ àmọ́ assume pé àbó lè jẹ́ nǹkan báyìí, àbó lè jẹ́ ó tètè lọ sí tẹ́ẹ̀sì. Ẹ̀dẹ̀ dákun mo dẹ̀bẹ̀ wá, ẹ jẹ́ á tètè máa ṣàyẹ̀wò ara wa, at least once in 6 months, ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà, tàbí ó wá kéré tán, ó pẹ́ tán ẹ̀ẹ̀kan lọ́dún. Ẹ jẹ́ á máa lọ ṣàyẹ̀wò. Owó yẹn wọ́n lóòótọ́, ṣùgbọ́n ìwà lálàáfíà wa ó ṣe kókó, ó sì wà very very important sí àwọn family àtàrà. Ìgbà àlàyé wa ó ṣe kókó. Tó o bá ní billions lákàntì, tó o bá lálàáfíà, my brother, ó ṣàṣìlẹ̀ ni o, ó ṣàṣìdànù ni o, Ọlọ́run má jẹ́ á ṣàṣìdànù o. Téèyàn bá ní billions lákàntì, tó o bá lálàáfíà, ó ṣàṣìdànù ni, because àwọn ẹni ẹlẹ́ni náà máa bẹ́ẹ̀ ná nínàkúnà. Ṣùgbọ́n tálàáfíà bá ti wà, ìgbà yẹn ni wà lè plan lórí gbogbo tó bá fẹ́ ṣe. Tálàáfíà yẹn lọ́wọ́ ayẹ ká rá lárí. Sọ ayẹ ká fọwọ́ yẹpẹrẹ mú rú àlàáfíà yẹn kò yẹ o. Ẹ jẹ́ á múra o. Má dẹ̀ dúró dègbà tó bá tó ṣàìsàn kó tó máa ṣe àwọn nǹkan tó máa lò sínú àgọ́ ara rẹ̀. Má wo owó lójú. Táìsàn yẹn bá dé, owó lè má ka ipa owó tó kójọ yẹn, ipa rẹ̀ lè má ka àìsàn yẹn mọ́. Àwọn nìkan lómi ò tọ́jú ara rẹ̀, yóò máa wo owó lójú. Ẹnì kan wá fi 200,000 ṣe nǹkan tí ó máa lò sára tí ó fi lálàáfíà, yóò máa wo owó lójú. So Ọlọ́run ní jẹ́ kí á ṣàìsàn. Alhaji wa Taiwo Hassan Ogogo, ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà ní online, mo fẹ́ ká jọ sí Suratu Fatiha kan fún wọn. Gbogbo ohun tá a gbé lọ fún wọn àti tánbà tó máa lò fún wọn nínú àtògùn òyìnbó, àtògùn ìbílẹ̀, Ọlọ́run dákun jẹ́ kó máa bá wọn lára mu o. Ọlọ́run jẹ́ ó bá wọn lára mu o. Jẹ́ kẹ́mi wọn gùn.
Fatiha méjì fún wọn. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin Arrahmanir Rahim Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin Arrahmanir Rahim Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Àmín. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́ tí ń wá ti pẹ́. Ìwọ tó bá fẹ́ ní nọ́mbà mi lọ́wọ́ tó fẹ́ ẹ dákun WhatsApp lè ní. Ẹ má pè mí. Ẹ fún mi ní message ní WhatsApp ni lórí 080 36 33 33 13 080 36 33 33 13 080 36 33 33 13 080 36 33 33 13. Ìwọ tó bá fẹ́ nídìí ìmọ̀ràn kan sí kejì lórí àìsàn tí ń ṣe tàbí lórí àgọ́ ara rẹ̀, ẹ pè wá sórí nọ́mbà yẹn. Àní ṣàìsàn o. Gbogbo ẹni tó ń bẹ lórí àìsàn, Ọlọ́run dákun bá wa fún lálàáfíà o. Àwa tá a ṣàìsàn, Olúwa má fa àìsàn sí wa láéláé o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.